Just Records. Oh na 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 na. Yoruba dìde. Ẹ fọwọ́ sí. Yorùbá dádúró. Gbogbo tẹ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí. Òdùdúwà dádúró. Kálẹ̀ dòmìnira. Ẹ fọwọ́ sí. Yé ìgbà yẹ wá kára tù wá lára. Ẹ fọwọ́ sí. Agogo tó lè gbogbo kó lè tẹ̀rọ. Ẹ fọwọ́ sí. Oya àkókò lọ bá gbẹdúgbẹdú. Àwa la lọ́rọ̀, àwa la lówó. Ọmọ dúdú wa ẹ jẹ́ ká dìde. Ká dìde fúnlẹ̀ wa o. Ká dìde fọ́jọ́ la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó ń di gungun. Ọmọ aláṣọ tí wọ́n wà kíkà. Yé ọmọ Yorùbá ẹ̀ dìde o. Ká jà fúnlẹ̀ wa. Ẹ gbòmìnira ẹ fọwọ́ sí. Yorùbá dá dúró. Gbogbo tẹ wá lọ́rùn ẹ fọwọ́ sí. Òdùdúwà dá dúró. Kálẹ̀ dòmìnira ẹ fọwọ́ sí. Yé ìgbà yẹ wá kára tù wá lára ò ẹ fọwọ́ sí. Àkókò tó lè kókó kó lè tẹ̀rọ ẹ fọwọ́ sí. Ṣùgbọ́n tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni. Tọmọdé bá tó lọ́dọ̀ ó yẹ kó fún ni o. This is time for us to stand. Yorùbá land ẹ máa sùn pa. Kájùmọ̀ pé ilẹ̀ wa ni. Kájùmọ̀ pé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Yorùbá ronú o. Yorùbá ronú o. Ẹ jẹ́ kájà fómìnira wa. Kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Gbogbo lè tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí. Yorùbá dá dúró. Gbogbo tẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí. Òdùdúwà dá dúró. Kálẹ̀ dòmìnira ẹ fọwọ́ sí. Yé ìgbà yẹ wá kára tù wá lára ò ẹ fọwọ́ sí. Gbogbo tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. Yé gbogbo ẹ̀yin ó ṣá ẹ̀ dé. Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ògún Ṣàngó Ọbágáyé Èṣù Yábẹ̀tà Ọlọ́mọ Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Ajé Ológun Ìwà Àyàó Ọba Ọ̀tì ẹ̀dìdè àti ṣetán ẹ̀dìdè fòmìnira wa. Ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ gbogbo bíkíbi tẹ́ bá ti ń gbọ́ wa adẹ̀kú oríire àná oríire náà á bá gbogbo wa kalẹ̀ láyà àtàlàáfíà adẹ̀kú ìdùnnú àná mo ní ìdùnnú olódodo ìtúsílẹ̀ olódodo lọ́pọ̀lọpọ̀ ni ọpẹ́ olódodo rádà ọ̀pọ̀lọpọ̀ ni ọpẹ́ ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè a dúpẹ́ ní wákàtí àfìbà fún yín Elédùmarè a yìn yín lógo a dúpẹ́ lórí ìrìn àjò wa tá à ń rìn bọ̀ a dúpẹ́ ibi tẹ́ bá wa rìn dé a dúpẹ́ ibi tẹ́ máa bá wa yanjú ẹ̀sìn a gbé yín ga ní wákàtí gbogbo gbárùmọ̀lẹ̀ tá à ń pè bọ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin lágbàláyé a dúpẹ́ ní wákàtí gbogbo ẹ̀yin òrìṣàlẹ̀ Karo Ajire a dúpẹ́ o a dúpẹ́ ní kọ̀rọ̀ láti béèrè láti gbé ìgbésẹ̀ ní gbangba lẹ ti dá wa lóhùn a dúpẹ́ púpọ̀ a dúpẹ́ ẹ̀yin ìyá mi ọlọ́mọ arẹmọ mo máa dúpẹ́ lẹ́nìí mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin abiyamọ ayé gbogbo ẹ̀yin tá à ń pọnmọ tí ẹ jẹ́ kọjá jábọ́ tẹ́ sọ fún wa wípé àníṣe ẹ ti gbẹ́bẹ̀ ẹ ti gbé ìgbésẹ̀ adúpẹ́ nítorí pé kí ni kọ̀rọ̀ láti bẹ̀bẹ̀ gbangba lẹ ti dáhùn lẹ ti bá wa ṣe ètò náà Elédùmarè nítorí pé a ránṣẹ́ sí yín a pè yín lórí bàbá wa olóyè Sunday Ìgbòho májàsọ́lá one nítorí pé ẹ bá wa tú sílẹ̀ bẹ́ẹ̀ ṣe tú sílẹ̀ yẹn ẹ má tú sílẹ̀ láyé lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe tú sílẹ̀ yẹn ẹ má tú sílẹ̀ lẹ́kú lọ́wọ́ àlékún oore òun ni kẹ́ túbọ̀ ṣe lórí Yorùbá nation tá wá ń jà fún tá à ń gbìyànjú fún ọ̀nà tó mi bá wọnú àgbọn ni kò sẹ́dá tó mọ̀ ọ̀nà ara tẹ́tí sọ fún wa pé ẹ máa ṣe yẹn
gbogbo àwọn tẹ́ máa lò tí wọn ò tí ì dìde yẹn ẹ lọ bá wa fọwọ́ tán wọn lókun àyà kán bẹ̀rẹ̀ sí ní dìde kán bẹ̀rẹ̀ sí ní gbégbèsè mo dúpẹ́ lọ́wọ́ màámi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ mi náà mo dúpẹ́ lọ́wọ́ grandpa mo dúpẹ́ lọ́wọ́ ọmọ mi sunshine mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ọ̀rẹ́ ojúlùmọ̀ tẹ́ ẹ̀ encourage wa tẹ́ ẹ̀ support wa ojú òní tì yín a ṣe bẹ̀rẹ̀ ní o eré ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ṣe bẹ̀rẹ̀ ní báyìí ìrìn àjò wo ló bẹ̀rẹ̀ òun ní pé ká bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ àtàwọn ìgbésẹ̀ tó yẹ àpẹẹrẹ gbígbàdúrà wa lórí Yorùbá Nation òun ní nǹkan tó ṣẹlẹ̀ lánàá olóyè Sunday Igboho ìtúsílẹ̀ yín kò ní jẹ́ tikú kò ní jẹ́ táìsàn gbogbo àwa náà tá wà ní kọ́nà tá à ń gbégbèsè lọ́tún lọ́sì àní fojú sunkún àní fọmọṣẹ́ àní fọkọṣẹ́ o gbogbo àwọn tọ́lọ́run ń lò tẹ́lẹ̀dùmarè lò láti máa bá wa ṣe iṣẹ́ náà wọn ò ní fojú sunkún ọmọ ìtúsílẹ̀ yẹn á wá jẹ́ ti gbogbo ọmọ Karo Ajire lápapọ̀ láṣẹ Ìdùmarè lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò God bless you all ojú òní tì yín ẹ jẹ́ ká continue o because lẹ́yìn ìdùnnú ẹ má jẹ́ ká fi ìdùnnú àtayọ̀ ká fi gbàgbé iná tó ń jó wa lábẹ́ aṣọ adúpẹ́ struggle continue welcome on board mo ní àṣírí orísun ìṣòro ọmọ Karo Ajire bàbá mi làwọn Àjàmíù God bless you ẹ káàbọ̀ sórí ètò mo rí yín ẹ ṣé púpọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa pín mo ní àṣírí orísun ìṣòro àwọn ọmọ Karo Ajire a ti sọ tálákọ̀ọ́kọ́ a ti sọ tẹ́lẹ̀kejì a ṣàlàyé lálákọ̀ọ́kọ́ wípé lálákọ̀ọ́kọ́ nípa ẹ̀sìn mo ní mi fẹ́ kó gbogbo ẹ̀pọ̀ òun ni mo ṣe fẹ́ máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣe rí ẹlẹ́ẹ̀kẹta òun ni how do we make things work báwo la ṣe fẹ́ jẹ́ kí gbogbo nǹkan kó ṣiṣẹ́ kó wá ṣiṣẹ́ fún wa ni o wọ́n ṣe pé kó ṣiṣẹ́ fún ẹlòmíì o báwo la ṣe fẹ́ jẹ́ kí gbogbo àwọn nǹkan wa tá a ní nílẹ̀ Karo Ajire báwo la ṣe fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ fún wa àmọ́ lálákọ̀ọ́kọ́ kí ni àwọn nǹkan tí kò kí ń jẹ́ kí àwọn nǹkan kó ṣiṣẹ́ èkíní òun ni àbòsí láàrin ara wa ẹlẹ́ẹ̀kejì àìnífẹ̀ẹ́ àti mọ́tara ẹni nìkan òun ni kò kí ń jẹ́ káwọn nǹkan kó ṣiṣẹ́ láàrin ara wa mo sọ mo ní ilẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ kan tó yẹ pé ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin ni ilẹ̀ tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ni kódà àwọn ọmọ Karo Ajire gan afẹ́ lè jẹ́ the choosing one àwa ni the choosing one so báwo la wá ṣe fẹ́ jẹ́ kí gbogbo nǹkan kó ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni ọ̀tẹ̀ láàrin ara wa ẹ má máa jẹ́ ká ṣọ̀tẹ̀ ara wa mọ́ ẹ má jẹ́ ká ṣàbòsí ara wa mọ́ tí Táyé bá ṣe Kẹ́hìndé ẹ jẹ́ kí Táyé sọ fún Kẹ́hìndé kí Dòwú bá wọn yanjú ẹ̀ kó ń ṣe pé kó gbọ́teku wí fífẹ́ yẹ kó wá gbọ́tẹ ìwé yẹ wí fẹ́ ku kó máa dá wàhálà lẹ̀ láàrin ara wọn òun ni àwọn nǹkan tó ń fa ìfàsẹ́yìn òun ni àwọn àṣírí ìṣòro wa tí kò jẹ́ ká gòkè tí kò jẹ́ ká rọ́nà lọ tí mo ṣe ń sọ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí tá bá lè ṣiṣẹ́ lórí ẹ̀ ká mú ìwà bòsí kúrò láàrin ara wa ká mú ìwà ìnífẹ̀ẹ́ kúrò láàrin ara wa ká mú ìwà ọ̀tẹ̀ kúrò láàrin ara wa ká wá mú ìmọ̀tara ẹni nìkan tẹ afẹ́mí ká mú kúrò láàrin ara wa ìgbà yẹn la máa mókè lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí o mo sọ mo ní kò dìgbà tá bá dé Yorùbá Nation ká tó bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe láti wákàtí láti ń ṣe àtúnṣe àdè máa ṣe àtúnṣe nítorí pé kí ni mentality Nàìjíríà a lè gbé wọ Yorùbá Nation kó má bàa tún fà wá sẹ́yìn ìdí nìyẹn tí mo ṣe mú gbogbo àwọn pọ́ìntì wá another thing tó jẹ́ pé ó tún lágbára tó wà powerful òun ni human resources among us kí là ń pè ní human resources báwo la ṣe ń develop àwọn nǹkan wa báwo ni a ṣe fẹ́ develop àwa ara wa láàrin ara wa in all ramification of life báwo la ṣe fẹ́ build ara wa láàrin ara wa ṣé educationally ni industrially ni gbogbo àwọn nǹkan yẹn ló yẹ ká bẹ̀rẹ̀ sí ní make research kí ni research tẹ̀yin ti ṣe idea wo lẹ̀yin ní idea wo lèmi ní kí làwọn ẹ̀kọ́ tèmi kọ́ níbi tí mo wà
tí mo lè lò nílé nítorí pé kí ni àjò lè dùn títí kó nílé má relé. Gbogbo àwọn ọmọ Karo Ajire wọ́n ní tí àlejò bá ti ń fi àparí iṣu hàn ní òwe ilé tó lọ. A ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ukraine lọ́wọ́lọ́wọ́, ipe tẹ́nitẹ́ni tàkísà ní tètàn. So ẹ jẹ́ kí titi wa kó máa jẹ́ titi wa, ẹ jẹ́ kí tàwọn aráàta kó máa jẹ́ ti àwọn aráàta. Àwa gangan la wà very important láàrin ara wa, fún ara wa, àwa very important síra wa. So nísìn ẹ jẹ́ káwa náà ká lọ build ilé wa, ẹ jẹ́ ká lọ kọ́ ilé wa, ẹ jẹ́ ká lọ gba nation wa. Yorùbá nation ló lè ṣe o. Yorùbá nation nìkan ló máa jẹ́ kí gbogbo àwọn tó wà ní ìrìn àjò kan dúró ńlé. Tí gbogbo tá bá gba Yorùbá nation, kò sí pé ọmọ kankan ó ń lọ abroad lọ kàwé, nítorí pé kí ni ẹ̀kọ́ tó yè kooro ó máa wà fún wa nílẹ̀ Karo Ajire. Gbogbo àwọn èèyàn wa, gbogbo àwọn bàbá wa, àwọn ìyá wa tó yẹ pé wọ́n ti lọ acquire knowledge níta, gbogbo wọn ló ti nǹkan wálé. Knowledge yẹn á wúlò fún gbogbo wa láàrin ara wa. Another thing ni pé ká bẹ̀rẹ̀ sí ní make research. Kí ni àwọn nǹkan tá a ní, ọ̀nà wo la lè fi build àwọn nǹkan yẹn. Gbogbo àwọn egbògi wa, àwọn ewé wa, àwọn egbò wa, àwọn ọ̀nà wo la lè fi build ẹ̀ kó kọ́kọ́ wúlò fún àwọn ọmọ Karo Ajire. Àwa la ní ọ̀nà wo la fẹ́ dá padà, ọ̀nà wo la lè gbà tá fi máa dá ọ̀gbìn padà nílẹ̀ Karo Ajire. Àìmọye àwọn nǹkan tó máa ń wù ní ilẹ̀ wa, àárí àwọn nǹkan yẹn mọ́. Oríṣiríṣi so many things ọkàn máa ń lalẹ̀ wù fún rẹ̀ ní adẹ̀lẹ̀ gbìn náà. Ọ̀nà wo la fẹ́ fi dá gbogbo àwọn kinní yẹn padà tó yẹ pé ó lè ṣe ìwúlò ara, tó máa wúlò fún ara wa láàrin ara wa. Another thing ni pé báwo ni a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní make research with great effort scientifically láàrin ara wa, fún ara wa, because ìsìn la gbọ́dọ̀ gbégbèsè yẹn, ìsìn la gbọ́dọ̀ máa ṣe. And ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún wa. We need to train our mind. A need láti train ọkàn wa, nítorí pé kí ni ọkàn wa jẹ́ gẹ́gẹ́ bí òun ni tọ́ọ̀tì wa. Because nǹkan tá bá rò lọ́kàn òun ló máa wà lọ́kàn wa. Ọkàn wa ni tọ́ọ̀tì wa, kò ṣe pé nìkankan ló máa sọ nǹkan fún wa. Nǹkan táwa bá decide ni. So a gbọ́dọ̀ ní contented spirit. Ká má ní ojú kòkòrò, ká ní ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn tí mò ń sọ òun ni pé ká kọ́kọ́ rí egbògi títí wa, pé ká máa lò fúnra wa, kó wúlò fúnra wa. Ìgbà yẹn la máa build ẹ̀. Tá bá ti bẹ̀rẹ̀ sí ní build ẹ̀ tó yẹ pé for example ní France wọ́n ṣe made in France ní kẹ́ máa jẹ, so that a máa boost economy wọn. Aṣọ made in France ní kẹ́ máa wọ̀, á boost economy wọn. Gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ rà sílé made in France ni, á lè boost economy. Àwa ọmọ Karo Ajire a jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní boost ara wa láti sìn lọ. Ká máa kọ́kọ́ ṣe kí ni, ká máa boost ara wa. Láti ibẹ̀ láti máa lè boost economy wa. That is the main reason why it is very important fún wa láti gba ilẹ̀ Karo Ajire wa, because ó ṣe kókó. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ọmọ ìsísọ kọ́kọ́rọ́ nù. Hello? No, not once. Tout de suite. Bonjour. Non, je vais te rendre tout de suite. Tout de suite. Bah oui. Ẹ má bínú jàre, ọmọ yẹn ti sọ kọ́kọ́rọ́ nù ni. So tí mo ṣe ń sọ lọ, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti wákàtí lọ. A gbọ́dọ̀ jẹ́ kí ojú kòkòrò kó gbé wa wọ̀. A gbọ́dọ̀ rí gbogbo nǹkan ká ní ìtẹ́lọ́rùn sí gbogbo nǹkan. Lálákọ̀ọ́kọ́, kò sí nǹkan tá mú wálé ayé, kò sí nǹkan tá máa mú lọ. Ní ẹlẹ́ẹ̀kejì, kò sí àwọn nǹkan náà láyé yìí tó yẹ pé àjẹjù ẹ̀ ó máa ń wọ́rí èèyàn. Mo máa ń sọ, mo ní èèyàn ò lè sùn sínú sitting room kó tún sùn sínú bedroom at the same time. Ẹ jẹ́ kí
ẹ̀mí ìṣọ̀kan àti ẹ̀mí ìfẹ́ tí àwọn bàbá wa tí wọ́n ní nígbà yẹn ká bẹ̀rẹ̀ sí ní gbé wọ̀ ká má máa bínú síra wa inú àbíjù ká má máa bínú àbíjù síra wa gbogbo àwọn nǹkan yẹn òun ló ń fa òun ní àṣírí orísun ìṣòro àwọn ọmọ Karo Ajire tá bá ti wá ń work towards it. Another thing ni pé ká máa bára wa jà fún ipò kò sẹ́ni kankan tó gbé ipò wá látọ̀run ẹ má jẹ́ ká máa jà fún ipò kan tàbí kejì mọ́ ṣé rí there are ways tá máa fi ń ṣe nǹkan there are ways tá máa fi ń díje fún ipò which is better than ká bẹ̀rẹ̀ sí ní bá ara wa jà ká máa gbógun tira wa àwọn ẹlòmíì gan they will go to the extent pé wọ́n máa rán hired assassin sí ara wọn ẹ̀ ń pa ara yín Sálù ó ti sọ kọ́kọ́rọ́ ẹ̀ nàbí lọ wá ẹlòmíì wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun sí ara wọn oríṣiríṣi nǹkan ara wa ni nítorí pé ìkọ̀kan náà ni wa ọmọ Karo Ajire kan náà ni gbogbo wa nǹkan tó bá affect A ó yẹ kó affect B àwọn èèyàn máa sọ pé àwọn ọmọ Karo Ajire o àwọn ò nífẹ̀ẹ́ ara wọn wọn ò ṣe jà fún wọn ò ṣe ṣe gbá fún wọn ò ṣe ṣàwo fún ṣé ti rí nǹkan tó ṣẹlẹ̀ lánàá see how people came out they show love everybody were happy àwọn ẹlòmíì gan tí wọ́n tiẹ̀ ẹlòmíì ò ní nǹkan tó máa jẹ́ nulẹ̀ but pé ó gbọ́ pé wọ́n fi Ìgbòho lẹ̀ lásán ìdùnnú tó ṣubú layọ̀ kò rántí pé bí ń pamọ́ ìfẹ́ sì wà láàrin wa a kò need láti rebuild ẹ̀ ni à ń mú ìfẹ́ yẹn à ń tì síta now we need to bring it back and start building that love among ourselves. Then another thing ni pé kí ni product wa ọ̀nà wo la ṣe lè make product wa known ọ̀nà wo la lè enrich ara wa pẹ̀lú product wa kí làwọn nǹkan ta ní nílẹ̀ Karo Ajire kí ni ìdí ta fi ń jẹ́ káwọn àjòjì kan máa wá build ẹ̀ fún wa àbí kájòjì máa wá ṣe kí ni kán máa sọ pé àwọn làwọn fẹ́ build ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ló wà very important pé ẹ jẹ́ kó jẹ́ tiwantiwa gangan ni ṣe rí mo realize kinní kan nínú ìlú yìí tó bá ti ń ṣe ọmọ bíbí inú ìlú yìí tí ò ń ṣe aráàlú yìí o lè wà ní front desk báyìí pé wọ́n gbé sí front desk o láíláí o gbúdọ̀ jẹ́ funfun báláwo kó tó lè wà ní front desk. Another thing ni pé àwọn position kan wà nínú ìlú yìí àjòjì kò sí bó ṣe lè jẹ́ àjòjì tó màámi Abọ́sẹ̀dé olórúkọ mi mo rí yín kújọ́ mẹ́ta máa bàbá mi Ọlálékan ẹ káàbọ̀ bàbá mi Òṣànlá Adétúnjí mo rí yín ẹ káàbọ̀ sórí ètò so àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn position kan wà tó yẹ pé àjòjì ò ní never dúró síbẹ̀ wọn ò ní gbàfàjòjì so ẹ jẹ́ káwa náà máa rí i pé important láàrin ara wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní rí i pé tiwa gangan ni tí èèyàn kan bá ń ṣe àárẹ̀ kò ń ṣe pé a máa fi ṣe yẹ̀yẹ́ a bá máa sọ pé Ọlọ́run ló mú àbí nǹkan kan kí ni nǹkan tó fa àárẹ̀ yẹn bí àárẹ̀ yẹn ò ṣe ní transfer sí ẹlòmíì ọ̀nà owó la lè gbà tọ́jú ẹ̀ happiness tẹlòmíì ó yẹ kó jẹ́ happiness tiwa pains ẹlòmíì ó yẹ kó jẹ́ pains titiwa ìgbà yẹn la máa tètè rọ́nà lọ ìdí nìyẹn tá a ṣe ní ká gba Yorùbá nation á jẹ́ one people one language one culture kò ní sí àwọn àjòjì tó máa wà láàrin wa wọ́n máa mọ ipò wọn gẹ́gẹ́ bí àjòjì láàrin wa. Another thing ni pé coming together of a people in the community mo máa ń sọ̀rọ̀ kan community ló máa àwọn ará community ló máa build the community wọn kò kí ń ṣe àwọn àjòjì náà máa wá build the community wa fún wa we need to start building our community and ọ̀nà wo la fi lè build ẹ̀ ìdí nìyẹn tí mo fi sọ pé love ó wà important ṣe ni mo máa ń sọ̀rọ̀ kan máa ní love cover everything ó dàbí ẹnìkan sí wọ́n lẹ́ni ẹ̀ṣẹ̀ mi ó ṣe mú ní èmi ò bínú sí tí mo bá bínú sí sìn ṣebí Yorùbá lájọ ń sọ mi bínú sí bóyá bọ́lọ̀ ń ṣe dé mi ò mọ bóyá ń bínú pé èèyàn ń bínú síyàn I will just give a gap so that ẹ̀ṣẹ̀ yẹn ò ní tuntun ṣẹ̀ mí kó má di gbọ́n mi sí omi ò tó so ẹ jẹ́ ká learn how to forgive each other nítorí pé tá bá ja eléyìí tá bá lájà mí mọ́ àbí báwo lọ́ọ́ máa ń sọ ìgbà wo la fẹ́ jà mí ẹ má bínú mi ìmọ̀ Yorùbá yẹn sọ
Another good thing òun ni pé ẹ jẹ́ ká allow sharing spirit. Sherry, so many things has happened. Oríṣiríṣi nǹkan láti rí nílé ayé. Oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀. But nítorí pé a gbé spirit Nàìjíríà wọ̀, ó ti fa ìfàsẹ́yìn tó pọ̀ fún wa. Ẹ wo iye ọdún tí Nàìjíríà jẹ́, ẹ wo ọdún táwọn èèyàn ti ń gbé spirit yẹn. Ẹ má bínú o, gbogbo ọmọ Ìjẹ̀bú tó wà lórí ètò mo kí yín ẹ̀wẹ̀ so, mo fẹ́ fi wọ́n ṣe example. Ṣé rí àwọn Ìjẹ̀bú? Ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ẹ̀mí àti ẹ̀jẹ̀ àti ìwà Karo Ajire wà nù wọn. Tí ọkùnrin Ìjẹ̀bú kan bá fẹ́ yàwó mẹ́rin, tí ọmọ bóyá ọmọ first wife ló travel out, ọmọ first wife àmọ́ ọmọ second wife, ọmọ second wife àmọ́ ọmọ third wife, wọ́n wá sọ ọmọ third wife yẹn, ọmọ yẹn á mú ọmọ last wife, wọ́n wá sọ di competition láàrin ara wọn. Tó bá wùn ẹ́ kó má burú ẹ, tó bá wùn ẹ́ kó má burú ẹ. Torí ẹ̀ lẹ ṣe rí wípé àwọn I am not too mi fẹ́ sọ nǹkan tí mi ò mọ̀ bọ̀ wọ́n pọ̀ dáadáa ní UK. Ẹ máa gbọ́ gan nínú bus tẹ́ máa sọ èdè Ìjẹ̀bú láàrin ara wọn. Wọ́n lé ayé ìgbà yẹn spirit ọmọ Karo Ajire ló wà nínú wọn kì í gbógun tira wọn. So ẹ jẹ́ ká gbé spirit ọmọ Karo Ajire ká gbé wọ̀, ká bẹ̀rẹ̀ sí ní fara wa lọ́wọ́ sókè kí gbogbo wa lè dé ibi gíga. Ẹ wo bí àwọn àjòjì ṣe wá sórí ilẹ̀ wa, a welcome wọn, a gbà wọ́n láyè. Ẹ wo bí wọ́n ṣe ń pa ìran Karo Ajire. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀, ọmọ tí wọ́n tún tó wọnú BRT tí wọ́n pa. Ẹnìkan nígbà tí ẹnìkan analyze kìíní yẹn fún mi, ó ní there is a conspiracy. Mo ní whether conspiracy, whether not conspiracy. Ọ̀rọ̀ máa tó bá dojú ṣùṣù ọ̀rọ̀ máa là. A need láti máa help ara wa, kò yẹ ká máa fara wa wálẹ̀, kò yẹ ká máa fara wa ṣubú gẹ́gẹ́ bí ọmọ Karo Ajire. Ẹ jẹ́ ká gbé ara wa sókè. Bàbá mi Lọ́lá Ọlásùnkànmí ẹ káàbọ̀ sórí ètò. Tá bá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àwọn nǹkan yẹn, a ti múra, a ti prepare nation tá ń lọ nìyẹn. A ti prepare nation tá ń lọ. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé mo máa ń sọ máa ní gbogbo nǹkan kọ́ la máa ń sọ níta. Inú tó bá ti gba ọmọ, tí obìnrin fi gbé ọmọ sí, ó yẹ kó lè gba ọ̀rọ̀. Inú tí ọkùnrin fi ru ọmọ kákàkiri for years kó tó donate ẹ̀ fóbìnrin, ó yẹ kó lè gba ọ̀rọ̀. There are so many things tó yẹ ká máa ṣe behind cameras. Àìmọye ìgbésẹ̀ tá ń gbé behind cameras, gbogbo ẹ̀kọ́ ló yẹ ká máa sọ. Another thing òun ni pé àwọn nǹkan tó yẹ ká tún máa ṣe òun ni pé ẹ jẹ́ ká ní chain of association. In what sense ni òun ni pé ẹ má máa jẹ́ ká rí pé group yìí ló dáa jù, group yìí ló dáa jù. Let us see each other as collaborators. Ká máa collaborate together. Tá bá rí pé nǹkan kan fa ìfàsẹ́yìn bí o, somebody from the other end ó lè ṣàlàyé fún wọn pé ẹ tún gbé gbà báyìí, ẹ tún gbé gbà báyìí. Because kò sí ẹni tó mọ̀ tán, gbogbo wa learner ni wa, we learn every day. Ta ṣe ń give out, òun la ṣe ń receive. So we are all learners. And kò sẹ́ni, no man is an island. Ẹ̀kọ́ lóríṣiríṣi lọ́tún lósì la gbọ́dọ̀ máa kọ́. Another thing òun ni pé we must change our mindset. I need láti change the mindset wa. Ṣé rí bá ṣe ń ronú, ẹ jẹ́ kó yàtọ̀. Gbogbo wa la ní iṣẹ́ láti ṣe. Mo ní Yorùbá nation yìí kò yọ anybody sílẹ̀. Gbogbo wa la ní ipa tá máa kó. As ọmọ Karo Ajire, a ní ipa tó pọ̀ tá máa kó. Either o believe in it o believe in it o. Reason yẹn tí ma ṣe sọ pé Yorùbá nation is like a product. Mo máa sọ máa ní maybe because I studied marketing, òun ni mo ṣe máa ń lo marketing terms. Pé product ni, báwo ló ṣe fẹ́ ta product ẹ fún mi? Àwọn ẹlòmíì they are not convinced enough. We need to convince them pé ẹ má jẹ́ kó dìgbà tó máa kàn yín kẹ́ tó mọ̀ pé Yorùbá nation wà important. Wọ́n ti fi àparí iṣu hàn gbogbo ọmọ Karo Ajire. In what sense? Ẹ wò nísìn, wọ́n ní wọ́n ti ṣe kí lorúkọ ẹ̀ sí constitution, wọ́n reform constitution. Kí ni àwọn nǹkan tí to whose benefit ni constitution tí wọ́n reform yẹn?
to their own benefit. Nísìnyí local government ó máa kíní ló máa deal pẹ̀lú federal government. So ẹ rí pé wọ́n gbérúgà wọn bọ̀ díẹ̀díẹ̀, state ò ní lẹ́nu ń bẹ̀. Then another thing òun ni pé owó máa tán, ọmọ ènìyàn ló máa kù. Reason tí mo ṣe ní pé owó máa tán, ọmọ ènìyàn ló máa kù ni pé owó fún wa kò téèyàn o. Ẹ má jẹ́ ká máa torí owó ká máa ta ara wa. Bàbá mi Adébárí ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ní no voice, ṣé tí ń gbọ́ mi báyìí? Tẹ́ bá ń gbọ́ mi ẹ sọ, ẹ bá mi kọ yes. Owó máa tán, ọmọ ènìyàn ló máa kù. Èmi àti yín ló máa kù. Ẹni tó ṣe nǹkan tó dùn yàn lénìí, ó lè ṣe nǹkan tó dùn mọ́yàn lọ́la. Then ẹ má máa jẹ́ ká jẹ́ mi mo máa ń sọ ní Yorùbá. Let us be a problem solver. Let us be a problem solver. Ká máa wà ní ipò láti máa solve problem. Ẹ má jẹ́ ká jẹ́ ẹni tó máa fi problem sí life èèyàn àbí sínú kankan sínú ayé èèyàn. Ó wà very important gẹ́gẹ́ bí ọmọ Karo Ajire. Another thing òun ni pé ẹ jẹ́ ká stop habit backbiting. Èmi lọ̀gá, èmi ni mo mọ̀ ọ́ ṣe jù, kò sẹ́ni tó mọ̀ ṣe àfọlọ́run. Àmọ́ gbogbo wa la ní nǹkan tá à ń ṣe, gbogbo wa la good ní one way or the other. There is no perfect human being, but ibi tí gbogbo wa dá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ ṣé jàre, God bless you sir. Màámi Àríkẹ́ Adé, ẹ kújọ́ mẹ́ta. Mo rí gbogbo miss kan yín o, ẹ má bínú mo ìmára. Get back to you. Ẹ jẹ́ kí a rí pé collaborators ni wá. Ọ̀nà bí tóun gbà ṣe tiẹ̀ rí, ọ̀nà tóun mọ̀ rèé, ọ̀nà tẹ́mi mọ̀ rèé. Gbogbo wa máa pàdé ní center. Gbogbo wa à ń lọ sí junction. Ọ̀nà 10 ló gba junction yẹn. Ọ̀nà tó bá wù kálukú ni kó gbà. But ẹ jẹ́ kó jẹ́ for our own benefit. Ẹ má jẹ́ tó máa pa lágbájá lára. Ẹ má jẹ́ tó máa pa tàmẹ̀dù lára. But kí gbogbo wa ṣe kí ni? Ká arrive at that junction. Yoruba nation nìkan ni solution to the problem at hand. Reason ni pé ẹ wo bí wọ́n ṣe ń na ọmọ Karo Ajire lórí ilẹ̀ wọn nítorí àwọn oúnjẹ tí wọ́n fẹ́ máa fún yín jẹ. Wọn ò fẹ́ kí àwọn nǹkan ọ̀gbìn yín kó wúlò fún wa nítorí pé kí ni wọ́n fẹ́ kó jẹ́ pé àwọn làwọn jẹ gàba lé wa lórí. Until we learn how to appreciate our own. Tiwantiwa gangan òun ló lè ṣe kí ni ló lè solve problem. Tiwantiwa gangan òun ló lè gbé wa dé ibi tá à ń lọ. That is why I said we need to change our mindset. Ìsìn láti lè change mindset wa kò dìgbà tá bá dé Yorùbá nation. Kí gbogbo wa má lọ fẹ̀yìntì ká jókòó ká ẹni sì pé mo jókòó lẹ́yìn mi ò fẹ̀yìntì. Tí má fẹ̀yìntì mo relax báyìí. Mo ti relax báyìí. Reason ni pé ìsìn gangan ni ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìsìn gangan ni ìgbésẹ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀. Between now and June kò yẹ ká máa fojú sí ká máa fojú sọ̀rùn àbí báwọn náà yẹn máa ń sọ ká máa fi ojú ká máa fi lélẹ̀ mọ̀. Ká máa ṣe kí ni ká máa fojú wa báyìí ká máa ṣọ́ 1 2 go ni. Ó dàbí ìgbà tá a sùn for months because àwọn ìgbésẹ̀ kan wà tá à ń gbé. Bó ṣe dìgbà kan nìyẹn wọ́n ní ẹ lọ sùn ẹ fọkàn yín balẹ̀. Lórí ọ̀rọ̀ olóyè náà wọ́n ní ẹ lọ sùn ẹ fọkàn ara yín balẹ̀. Ẹ̀jẹ̀ mi á ṣe báyìí. Ẹ̀jẹ̀ mi. Wọ́n mà ní ká lọ sùn. A mà lè sùn báwo la ṣe fẹ́ sùn. Kì í sùn rárá. Àmọ́ wọ́n ní ká lọ sùn ká fọkàn balẹ̀. Ìfọkànbalẹ̀ yẹn òun ló dé. A dẹ̀ ṣì máa fọkàn balẹ̀ jù báyìí lọ. And this is the time for all of us to work together. If we want change in anything, anywhere, àwa gangan la máa be that change o. We are going to be the change. We must be the change. The change must start from me and you. Politician gbowó wa. Ẹ gbà ní ìsìn. Ẹ rántí pé mo sọ ní jọ̀wọ́ mo ní they have only 8 years maximum nìyẹn. Ẹ wo ìyà téèyàn máa jẹ ní 8 years yìí.
Yoruba nation, lifetime investment, lifetime ìfọ̀kànbalẹ̀, lifetime ìlọsíwájú. Ìlú Yoruba nation ni ìlú tó yẹ pé àwọn ọ̀dọ́ wa wọn ò tí ì ní ríṣẹ́ àbí wọ́n ti máa pèsè iṣẹ́lẹ̀ fún wọn kan tó graduate, because there will be data, there will be so many things. Even God tó bá listen sí constitution tó kọ, you will appreciate àwọn tó ṣe wàhálà tó kọ constitution yẹn. Ibẹ̀ láti máa mọ̀ wípé tiwantiwa gangan lélẹ̀. Ibẹ̀ láti máa rí pé àwọn obìnrin wa wọ́n important. And another thing ni pé we need to face reality. Because a lot of people, Yoruba ò dá o, Yoruba ṣe kíní kan, we must be truthful to ourselves, we must face reality pé ṣé mi gangan dá? Kí ni àtúnṣe tó yẹ kí n ṣe? Kí ni àṣìṣe tí mo ṣe? Then, ẹ jẹ́ ká máa rí nǹkan in different dimension, because there are ways tá máa fi rí nǹkan. Ẹlòmíì tó bá ti rí pé ọ̀nà lélẹ̀ ọ̀nà yẹn náà ni o. Ẹlòmíì kò ní rọ́nà ń bẹ ẹ̀yìn ẹ̀ máa ní kò sọ́nà ni o. Why not listen to àwọn tó lọ rí ọ̀nà? Why tá a ṣe bèrè pé bọ́nà ṣe wà yẹn, báwo la ṣe fẹ́ gbé? Bàbá mi Sam Kosuccess, ẹ̀gbọ́n mi ẹ rasa, ẹ káàbọ̀ sórí ètò. Báwo la ṣe fẹ́ mọ̀ pé òkè ẹni ìrọ́nà o, ẹ jẹ́ ká wò bóyá ọ̀nà wà ń bẹ. We must come together as one. We must fight this fight. Kò kí n ṣe jẹ́ èmi nìkan. Mo máa ń sọ àwọn tó bá náà wọ́n believe in one Nigeria, ẹ bèrè pé ṣé Nigeria ti nà wọ́n lẹ́gba? Nigeria ìlú tó ń nàyàn ni. Ìlú tó ń nàyàn tó ń pààyàn lẹ́kún ni. Ìlú tó ń kó ìdààmú sínú ayé èèyàn ni. Àwọn àjòjì wọ́n wọlé wá, wọ́n bẹ̀rẹ̀ sí ní pààyàn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀. Ta ló fẹ́ mú wọn? Àwọn aláìṣẹ̀, wọ́n kó wọn sẹ́wọ̀n. Ǹjẹ́ látijọ́ ta ti ń pariwo Yorùbá nation, Yorùbá nation, ǹjẹ́ a ti lọ wàásù fáwọn ọmọ wa tí wọ́n wà nínú ìdè? Gbogbo àwọn nǹkan yẹn, ìgbésẹ̀ yẹn ó wà very important ká gbé. Another thing ni pé ká máa point out to fault lágbájá ṣe kinní kan, tàmẹ̀dú ṣe kinní kan. Tá bá sọ, let us point it out with love. There are ways to correct people. Ẹ̀jẹ̀ mi mo rí yẹn, káàbọ̀ sórí ètò. We can correct with love. Tẹ́ni òní tí ò ní rí the meaning sí. We can correct people with calmness. Kò dìgbà tá bá sọ dìjà, kò dìgbà tá bá sọ di rẹpẹtẹ. Ẹ jẹ́ ká máa regularize the issue with a drawing kíní, ká máa draw back pé okay, tá bá tún gbà báyìí, tá bá gbà báyìí. Tẹ́ bá ṣe mistake, òyìnbó máa sọ fún ẹ wípé why not do it this way? Òyìnbó ni kò ní mi mọ bí ṣe máa lo Yorùbá yẹn. They will never condemn you. Ó dàbí àwọn atajájòjì tá bá sọ French, tá bá sọ French tí ó correct. Wọ́n máa ń correct wa ni wọ́n fi hàn ṣe yẹ̀yẹ́ bí. Àwọn màmí àti bàbá mi kan wọ́n wà lórí ètò sí tán wò mí. Wọ́n máa correct ẹni. They will never laugh at you. Ṣẹ́rí tí èèyàn kan bá ṣe àṣìṣe, ẹ má jẹ́ ká máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ìdí nìyẹn tá ṣe sọ pé spirit Nigeria, ẹ jẹ́ ká máa bọ́ sílẹ̀ láti sìn lọ, ká máa gbé spirit ọmọ Karo Ajire wọ̀, ká bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan. Ìgbésẹ̀ tó dẹ́kun tá máa gbé ni pé bá ṣe máa make àwọn nǹkan work. Báwo la ṣe fẹ́ make Yorùbá nation work for each and every one of us? Báwo la ṣe fẹ́ make tí ò ní sí àbòsí, tí ò ní sí àìnífẹ̀ẹ́, tí ò ní sí ọ̀tẹ̀, tí ò ní sí tẹ̀m̀bẹ̀lẹ̀kun, tí ò ní sí mọ̀tara ẹni nìkan? Báwo la ṣe fẹ́ make Nigeria Yorùbá nation a great nation? Báwo la ṣe fẹ́ make Nigeria ohun gbàgbé tó máa di àfisẹ́yìn tó eégún fi ṣọ láàrin ara wa? We need to show seriousness. Is àsìkò táwa kò kí n ṣàsìkò no bí ṣeré bọ́n yẹn máa ń sọ. Àsìkò ṣeré kọ́ lélẹ̀. We now need to double our kí lorúkọ ẹ̀ ní armor of war.
àsìkò tá máa dóòbò ẹ̀ ní nítorí pé kí ni ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Ukraine ká fi ṣe example wọ́n kọ́kọ́ kó àwọn ọmọ wọn ná àwọn ọmọ tiwa bó bá lè kú kó kú àwọn ọmọ tiwọn ló important tá bá ní Ukraine nìkan ni tó bá dé àwọn ibòmíì ńkọ́ ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ ṣe kí ni tá ṣe gbọ́dọ̀ ṣe kí ni pé ilé ti tó lọ wọ́n ti fi àparí iṣu hàn wá ẹ jẹ́ ká relé ilé ló ti tó lọ this is ṣẹ́rí mo sọ̀rọ̀ kan ní bíi 2 months ago mo ní I have 110% pé Yorùbá nation máa bọ́ sí mo dẹ̀ ní conviction pé Yorùbá nation ó ti bọ́ sí so ìdí nìyẹn tá ṣe gbọ́dọ̀ ṣe kí ni tá ṣe gbọ́dọ̀ make ẹ̀ kó bọ́ sí we need to make it work ẹ jẹ́ ká gbé ọ̀tẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká gbé àbòsí sẹ́gbẹ́ kan ẹ jẹ́ ká gbé mọ́tara ẹni nìkan kò gbé wa débì kankan ẹlòmíì kò lè dájẹ́ odindi ẹdìyẹ tán so kí la mú wálé ayé ta fẹ́ máa nira wa lára bínú ilé mi ṣe tóbi tó báyìí ń sìn èmi àtàwọn ọmọ mi la máa ṣe kólókóló ń bẹ̀ àìmọye àwọn èèyàn tó ti gba iná ọ̀nà mi tó ti dé destination wọn mo ṣoore kò gbè mí ẹ jẹ́ ká rántí pé lọ́wọ́ kọ̀ọ̀kanú ni Nigerian spirit tẹ̀lé ni ìdí nìyẹn ẹ káàbọ̀ jàre bàbá mi Adébánjọ ìdí nìyẹn tí mo ṣe sọ pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní bọ́ spirit Nàìjíríà ká bọ́ sílẹ̀ sìn aṣọ Nàìjíríà ká bọ́ sílẹ̀ ká tètè bẹ̀rẹ̀ sí ní gbé kíni tí Karo Ajire wọ̀ Yorùbá nation òun ló kàn báyìí ìgbésẹ̀ tó kù ìgbésẹ̀ wo ló kù ká gbé ìrìn àjò wo ló kù tó yẹ ká rìn lórí ẹ̀ àsìkò yìí ń sìn kò kí ń ṣe àsìkò mẹ́rìmẹ́rì rárá kò kí ń ṣe àsìkò Ọlọ́run ti bá wa ṣe it is not only him we need to keep him in a reserve and take care of Igboho we don't need to work him out now àwa fúnra wa ká bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ wa ṣe mo ní láti street by street ni láti àdúgbò sádùúgbò gbogbo ẹ̀yin landlord association ó dàbí bàbá kan wọ́n ní kò sí nǹkan tí wọn kì í ṣe association ní Nàìjíríà yẹn gbogbo àwọn landlord association kó bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni vigilante kó máa dáàbò bo àdúgbò wọn ọmọ tí wọ́n pa lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ tó bá jẹ́ pé ọmọ yẹn ò ṣe fídíò tó bá jẹ́ pé ọmọ yẹn ò ní kí lorúkọ ẹ̀ what is it called kó máa sọ ìrìn ẹsẹ̀ bó ṣe máa pa nìyẹn tí wọn ò ní rí traces ẹ jẹ́ kí a máa encourage àwọn ọmọ wa ẹ máa fi traces sílẹ̀ o tẹ bá ń jáde ibi tẹ́ ń lọ mọ́tò tẹ wọ̀ gbogbo ẹ̀ ó wà very important a ti sọ severally pé kò sí nǹkan tó ń jẹ́ oògùn owó ẹ jẹ́ ká máa wàásù fáwọn youth wa pé kò sí oògùn owó ṣe rí gbogbo rituals wọ́n lọ ń tọrọ lọ́wọ́ àwọn àjọ̀nú ni kò dẹ̀ sí nínú spirituality Yorùbá tẹ́ bá wo tí gbogbo wa bá gbọ́ kí lorúkọ ẹ̀ grandpa mo ti sọ pé mo máa gbé sórí péjì mi tán bá ti kọ́ tiẹ̀ wọ́n ní kò sí ibi tí wọ́n ti sọ nínú fápẹ́ kan fi èèyàn bọ èèyàn it is a taboo nílẹ̀ Karo Ajire reason yẹn tí mo ṣe ní ẹjẹ́ padà sílé Yorùbá nation nìkan ló lè solve gbogbo problem yìí ìgbà tí mo béèrè mo kàn fẹ́ play voice bàbá yẹn ni mo fẹ́ play voice bàbá yẹn torí mo sọ fún wọn pé mo fẹ́ record but mi ní play ẹ̀ bàbá yẹn ní pé kò sí ibi tí ó wà nínú ìwé Odùfá mímọ́ pé kó fi ènìyàn rúbọ àmọ́ àwọn kan wà wọ́n máa ń pe àwọn àjọ̀nú ọ̀dọ̀ àwọn àjọ̀nú náà tí lọ́ máa ń gba owó ìdí nìyẹn tó máa ṣe ń sọ yìí pé ẹlòmíì ọdún 5 ló máa fi lò ó ẹlòmíì aya wèrè oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí wọn ṣé ní gbogbo àwọn youth yẹn this is the moment ẹ káàbọ̀ ìyá mi ò á kó oríire ànámà this is the moment ká máa bá wọn sọ̀rọ̀ pé àní ẹ jẹ́ ká darapọ̀ ṣé ní gbogbo energy tẹ́ fi ń jà gbogbo energy tẹ́ fi ń gbégbèsè gbogbo energy tẹ́ fi ń oppress ara yín ẹ já lo energy yẹn fún Yorùbá nation tí gbogbo wa bá mú gbogbo energy wọn yẹn tá bá kó lórí Yorùbá nation yìí ní ìpele tá máa wà á ti kọjá bí tá wà lẹ́yìn we need more energy more positive energy concerning this Yorùbá nation
gbogbo energy tí wọ́n fi ń ṣe patí kákàkiri mo rí bàbá kan tó sọ̀rọ̀ pé wọ́n ṣe patí energy tẹ́ fi ń ṣe patí ibi tẹ́yìn busy tẹ́ ti ṣe patí tẹ́ ń ṣe patí káàkiri tẹ́ ń máa ń kára káàkiri àwọn Fúlàní wọ́n busy wọ́n ń gbalẹ̀ lọ gbogbo àwọn industrial zone wa gbogbo olùta sáta ní village ní industrial zone nígbẹ́ máa jẹ́ fún wa àwọn bẹ̀rẹ̀ ni wọ́n ti ń gbà lọ màmí ẹ káàbọ̀ sórí ètò mà ibẹ̀ ni wọ́n ti ń gbà lọ this is the moment tó yẹ kí gbogbo wa ṣe kí ni ká bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni ká bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ bí wọ́n ṣe nígbà gbogbo àwọn ibi tá máa lò lọ́la tá máa fi ṣe industrial estate industrial zone wa gbogbo àwọn villages yẹn tó ti lé àwọn èèyàn kúrò ń bẹ̀ báwo la ṣe fẹ́ rí gbà padà àwọn calculation tó yẹ ká máa ṣe nìyẹn báwo la ṣe ní gbé Nàìjíríà wọ Yorùbá nation wa báwo la ṣe máa bọ́ Nàìjíríà lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí kò ní sí ọ̀tẹ̀ tí kò ní sí ìmọ̀tara ẹni nìkan tí kò ní sí àbòsí mo sọ mo ní èèyàn tó bá ajìjàngbara kò kí ń jìjàngbara nítorí fame ajìjàngbara kò kí ń jìjàngbara nítorí owó torí pé kí ni owó máa tán ẹ wo Pastor Sunday Adelaja mo fi wọ́n ṣe yẹ̀yẹ́ mo kàn fẹ́ fi wọ́n ṣe example is a great example he has lived all his life in Ukraine gbogbo nǹkan tí wọ́n dà ìlú yẹn náà ti dà gbogbo nǹkan tó ní he said it by himself he left everything àná tí mò ń bọ̀ mo kàn rò ní mo ní má yìí fi gbogbo nǹkan lẹ̀ owó gan ò wúlò at that moment ilé kí lorúkọ ẹ̀ ìjọsìn wọn ilé ìjọsìn wọn gbogbo ẹ̀ ti di lẹ́lẹ̀ báyìí kò wúlò ní mọ́mẹ́ǹtì yẹn àwọn bóyá aṣọ ara wọn àbáyé àwọn dọ́kúmẹ́ǹtì tó lè rí kó tó bá ní opportunity láti rí kó ni so kí ló dé tí gbogbo wa wá wálé ayé máyà ẹlòmíì kárí mi ó ti fi ṣe ara wọn ní ṣùtà wọ́n ti fi ṣe àwọn ẹlòmíì ní ṣùtà mo sọ̀rọ̀ kan wọ́n ní ritualist wọ́n ṣe parents are to be blamed mo ní parents kan náà máa blame we are to blame the oppressors who are the oppressors àwọn politician náà bẹ̀rẹ̀ out of oppressor àwọn náà kọ́kọ́ oppress àwọn èèyàn àwọn náà oppress aráàlú aago yìí mo rà á ní kí lorúkọ ẹ̀ ìgbà tí mo lọ sí Paris ní kinní kan kinní eléyìí àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní oppress àwọn masses reason yẹn tá ṣe máa sọ fáwọn ọmọ yẹn pé don't be because you were oppressed kí wọn náà di oppressor mi lẹ́yìn gbàtàwà young èmi ò gbọ́ rí pé wọ́n fi pósí ra ọtí àmọ́ nísìn wọ́n lọ kó ọtí sínú pósí so many things àwọn ẹlòmíì wọn ò rí oúnjẹ jẹ ẹlòmíì struggle láti rán ọmọ lọ sí school àwọn ẹlòmíì wọ́n máa ní wọ́n ná 15 million sí club wọ́n ná 20 million sí club gbogbo àwọn nǹkan yẹn ìmọ̀tara ẹni nìkan tara wọn nìkan ló mọ̀ bámúbámú ni mo ìlú bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan another good example tí mo máa fi máa rán wa létí tí ne máa fi máa ṣe kí ni yín wá ń gbẹ́rẹ́ pàkọ́ òun ni ó ṣpọ́pì wọ́n lò òun náà ó di oppressor a rí gbogbo ilé ayé tó ń gbé another good example I don't have anything against them mi ní nǹkan kan against wọn but ká má fi yé ara wa ká má fò yé ayé yé ara wa ni òun ni Davido torí gbogbo àwọn religious leaders ń ra private jet òun náà ti ra private jet títí ẹ o mo sọ mo ní there is what we call necessity and liability ẹ̀mélòó ló ń gbé travel tó bá jẹ́ pé company ni wọ́n ṣí people will benefit ẹ jẹ́ ká máa ṣe àwọn nǹkan táwọn èèyàn máa benefit tí ò ní jẹ́ èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta àwọn tó lówó jù nílùú yìí gbogbo wọn náà ní industry kákàkiri àwọn tó lówó jù nílùú yìí àwọn farmer ni
then long term business ó better ju àwọn business tẹ́ máa ṣe tí ó jẹ́ long term business lọ. Another good example òun ni Dino Malaye. We know how he started nínú single room pẹ̀lú bẹ́ẹ̀dì onírin táwọn forefathers wa ti lò ń gbà yẹn. Look at him today. Ẹ bẹ̀rẹ̀ pé bakery mélòó ni kíní kọ́, exercise book company mélòó ló ní, plastic industry mélòó ló ní. Ẹ wá gba àwọn àjòjì láyè, wọ́n fún wọn láṣẹ. Àwọn China náà wá ń dá plastic industry lẹ̀ nílẹ̀ Karo Ajire. Wọ́n wá máa ti àwọn ọmọ yín mọ́bẹ̀, wọ́n máa nu àwọn ọmọ yín, wọn ò ní sọ sálárì fún wọn nítorí pé a ṣe the right thing. A ṣe the right thing. So ẹ jẹ́ ká bọ́ aṣọ Nàìjíríà sílẹ̀. Yoruba nation nìkan òun ló máa solve. That is why we are saying every day ní gbogbo wa ń bọ́ ta ká máa ṣàlàyé. Nítorí pé bẹ́ẹ̀ mi ṣe rò ó sí, bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ṣe rò ó sí. Ìyá mi wọ́n fẹ́ kí àwọn èèyàn tán wọn. Bẹ́ẹ̀ ni ma, ẹ ṣàfẹ́ kí àwọn kan wà kó máa ṣe ránkàdìdè. Mo sọ mo ní nílùú yìí mo mọ̀ dáadáa. Kò sí ẹni tí ó lówó, kò sí ẹni tí ó lówó, olówó wà. Level by level ni. Rice 1 kilo wàá rà ní 10 euro. Rice 1 kilo wàá rà ní 5 euro. The rice náà ni o, same rice náà ni o, but wàá rí oní 3 euro. Wàá tún rí oní 1 euro. Wàá rí 89 cents. Rice náà ni, size kálukú ló wà. But nílẹ̀ Nàìjíríà, àwọn olówó yìí nìkan ni. Àwọn nìkan ni. Crumbs náà máa fẹ́ kí àwọn ọmọ tálíkà jẹ. But níbí báyìí kò ìyàtọ̀, kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀. Because kàdí tí mi olówó bá gbé, òun lèmi náà máa gbé lọ ṣe shopping. Ẹlòmíì nínú family ẹ̀, tálákà wà nú ẹ̀ gidigidi gan. Àmọ́ aṣọ tí òun wọ̀ sọ́rùn. Happy New Year bàbá mi, ẹ káàbọ̀ sórí ètò ẹ kújọ́ mẹ́ta sà. Bàbá mi Saheed Oníbùdó, mo rí yín o. Aṣọ tó wọ̀ sọ́rùn ó dàbí kí lorúkọ ẹ̀, former minister for petroleum Daisy, ordinary bra tó máa wọ̀ sí ara. A rí iye tó gbélé lórí. Meanwhile ẹ lọ sílùú ẹ̀, ẹ lọ sínú family ẹ̀. A ní gbogbo mentality yẹn sẹ́, mentality Nàìjíríà ni. Nítorí pé láyé àtijọ́ ní ilẹ̀ Karo Ajire, tẹ́nìkan bá ga, ó máa fa ẹlòmíì ni, wọ́n máa fa ara wọn ni. Mentality yẹn ni mo mọ̀ pé a ní mọ́ àwa tá jẹ́ Yorùbá. Tẹ́nìkan bá ti fi lè lówó nu family báyìí, wọ́n máa fa ara wọn sókè ni. Wọ́n máa fa ara wọn sókè ni. To the last of that family. Ó wá di pé àwọn China wá ń wá, wọ́n dá biscuit company, wọ́n dá plastic industry. Nǹkan tó yẹ pé ordinary local government chairman ó lè kọ́ company oríṣiríṣi sí locality ẹ̀. That is why I call them oppressor. Ìdí nìyẹn tí mo ṣe ní Yorùbá nation ló lè ṣe. Nítorí pé kí ni wọ́n máa parọ́ mọ́ federal. Wọ́n máa ní federal ní o, federal government ní o, federal government ò ṣe kíní kan fáwọn, federal government ò ṣe kíní kan fáwọn. So let each and every one of us, let us be the change. And we need to make things work. Àwa la lè make nǹkan work. Bàbá mi Àkànjí, mo rí yín. Àwa la lè make things work. Ẹ jẹ́ ká padà sílé. Kí ni àwọn nǹkan tá ní? We have so many resources. Tó yẹ pé a lè ṣe kíní ju America lọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ni òun ni answer. Òun ni answer to the problem. Orí ara wọn náà finish. Nísìn la ṣe ń kọlù wake up call lélẹ̀ kí gbogbo wa ṣe kíni ká jí kò sí solution. Ẹ wo nígbà tí àwọn bàbá wo lọ́wọ́ tí wọ́n wà ní ilẹ̀ Karo Ajire, wọ́n ronú bí ọmọ Karo Ajire. Ẹ wá wo Bọ́lá Ahmed Tinubu is another good example. Ó wà nínú Nàìjíríà, ó ronú bí Nàìjíríà, ó nígbàgbọ́ nínú Nàìjíríà, ìwà Nàìjíríà ló ń wù.
half of Lagos State ti jẹ́ títí wọn nìkan. There are so many examples. Ìdí nìyẹn tá a ṣe sọ pé a fẹ́ Yorùbá nation. Ká kúrò nínú Nàìjíríà, ká bọ́ Nàìjíríà sílẹ̀, ká wá gbé Karo Ajire wọ̀, tí ọmọ ìyálé máa travel, tó máa mú ọmọ ìyàwó, tí ọmọ ìyàwó máa mú ọmọ ìyàwó kẹta, tí ọmọ ìyàwó kẹta máa mú ọmọ ìyàwó kẹrin, wọ́n máa ní ó yẹ máa máwọn àbúrò yín ní kọ̀ọ̀kan. Àbí tí mo máa rò pé iléeṣẹ́ ni mo fẹ́ dálẹ̀. Dádì mi kan l'Amẹ́ríkà, ó wá mi ò mọ àṣà sọ̀rọ̀ mo wá pè wọ́n ọjọ́ kejì pé dádì ẹ máa ń sọ nǹkan kan fún mi kò tí ì yé mi dáadáa. Bàbá yẹn máa ní pé owó táwọn sẹ́ndì ní ọdún kan táwọn fún àwọn ènìyàn nílé pé táwọn bá ṣiṣẹ́ oṣù 6 kún ó ra odindi ilé l'Amẹ́ríkà. Mo ní mélòó ni gbogbo wa fẹ́ sọ, mélòó la fẹ́ sọ. Ìwà ìran Karo Ajire nìyẹn. Ẹ lọ wo gbogbo owó tó ń wọlé sí Nàìjíríà tó bá fi sí ratio Happy International Women's Day mo sì máa kí yín tí wọ́n bá fi sí ratio àwọn wo ló pọ̀ jù. Àwa náà la pọ̀ jù, ìran Karo Ajire ló pọ̀ jù, àwa là ń fowó ránṣẹ́ sílé jù. Kẹ́ lè mọ̀ wípé the word Yorùbá ò dáa, it's an understatement. Àwọn ibi tó bá kù díẹ̀ káàtó sí ni ká sọ̀rọ̀ lé lórí, ká tún ṣe. Part 3 la wà yìí o. Mo ti sọ fún ẹ̀jẹ̀ mi, mo ní part 1 to 100 la máa dé, adẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. So mo máa mẹ́nu dúró ń bí, bọ̀ kí n tó mẹ́nu dúró lẹ́ẹ̀kan mo ní mo kí gbogbo ẹ̀yin màámi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ̀yin ìyá mi ọlọ́mọ, apọmọ tẹ̀sẹ̀ ò kì í jábọ́, apọmọ máa wẹ̀yìn níyìn. Mo kí gbogbo ẹ̀yin abiyamọ ayé káàkiri gbogbo àgbáńlá ayé, Happy International Women's Day o. Mo wá kí màámi specially, ẹ̀yin màámi, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé o, ẹ jẹ́wọ́ international woman fún wa, the future of female. Bẹ́ẹ̀ ni, a dúpẹ́ gidigidi gan o, ọpẹ́ wa àdáàdá tán ni. Ẹ̀yin màámi, ẹ̀yin abiyamọ, àdúpẹ́ lọ́wọ́ yín. Kọ̀rọ̀ láti dọ̀bálẹ̀, gbangba láti ń dúpẹ́, a máa dúpẹ́ ni. Ẹ̀yin màámi, ọ̀pàkẹ́ àlàkẹ́ alágogo idẹ, afúyẹ́ gẹ́ngẹ́ níyẹ̀, mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo ẹ̀yin abiyamọ ayé, àdúpẹ́ lọ́wọ́ yín o, àdúpẹ́ o. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ ó rẹ̀ wá o. Yorùbá nation yìí until we get there, until we have it, ẹ má jẹ́ kó sú wa. There is appropriate time. When is the appropriate time? It is now. Now gangan náà ni. Bàbá mi Olúwaṣeyì, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ máa ní sùúrù ẹ lọ́tọ̀, kò tí kàn yín, tó bá kàn yín wọ́n máa pè yín. Wọ́n ní mẹ́ni kọ́ o. Gbogbo ẹ̀yin bàbá wa, a kí yín náà o. Ká má ṣòjòrò, bọ̀ ẹni ní International Women's Day. So àwọn abiyamọ là ń kí, àwọn ìyá là ń kí, àwọn màámi là ń kí, àwọn sìstá mi, àwọn sísí mi, àwọn kí ni wọ́n tún máa ń pè wọ́n, sísí, kí ni máa tún pè yín o. Gbogbo ẹ̀yin, ó ní bóyá máa ń pè wọ́n, ẹ̀jẹ̀ mi báwọn náà máa ń pè wọ́n ná. So mo kí gbogbo yín o, ẹ ṣé gan. Ẹ̀yin bàbá wa tẹ́ wà lórí ètò, ẹ má bínú, ẹ lọ tò, ó máa kàn yín, kò tí kàn yín, bọ́ á kí yín náà. Because behind every successful woman, there is a man. Behind the fall of a successful man, ẹ rí o, ṣé ti rí difference between behind every successful woman there is a man, but behind the fall of a successful man there is a woman. So ẹ ṣé gan ni, God bless you. Thank you very much. Bye.